ilé yín ni wọn kì í ti polówó kéwú o ò lè délé alájà àgbà kan polówó kéwú sí ọmọ ìmọ̀nà polówó lé yín làwọn ọmọ yín ò fi mú lẹ́nu làbí mú láhán o ò lè rí àdàbíyà kan tí ó mú lẹ́nu ahán ni ó ti mú gbogbo ẹni tó bá mú lẹ́nu kò ní mú lọ́pọlọ. salakatu lisan rasul mal ẹni tó láhán láyé ń polówó lọ́dọ̀ ẹ̀ kò ń ṣe ẹni tó lẹ́nu ebu ní ògùn ẹni tó láhán ni ó sọ̀rọ̀ gidi. ẹ̀yin wá sàlífà alájà àgbà ní. alhamdulillah. ẹni tó bá pẹ́ ẹni tí wọ́n á pè lálífà lẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ bàbá rẹ̀. bàbá àsìkò níwọ̀n ni mo ní ní ìdúró yìí mo kí yín púpọ̀ ẹ kú oríire. alhamdulillah. a bá ní aṣírun yín kí lẹ ṣe tẹ́ bá yọkún fẹ́ àkúnnù yín nìkan hàn bàbá wa alájà àgbà yìí pé ní tí mo mójútó ni àbá ẹ̀ lè jẹ́ tán. ìdí sẹ́yìn la jòkó akànjòkó tì í lẹ́gbẹ̀ẹ́ lásán là ń gbarú owó yìí. abalọ́njẹ́ mi yóò gùn ọ́. amiina ya allah. èyí ni mo fi kí gbogbo àwọn àfa tá a fa ńlá ń bẹ láàrin wọn. kiramakumullah. Alhaji wa Imam Murtada Ajetumabi. damallahu hayatahu wa dawlatahu. mo gbádùn bí àfa ti kí àwọn àfa níjọ́ tí oyè ubanduma ṣẹlẹ̀ nínú ẹni tí ò ṣe wáàsí tó sọ̀rọ̀ nílé yín inú wọn ni mo wà. wọ́n ní bàbá aya tí mo lò sóò lè rántí láti. kiramakumullah. kí n má tún kà á mọ́. a'udhu billahi ayakumullah. ọ̀ ti gbọ́ ni. hafizakumullah wa ra'akum. mo wá gbádùn bí Imam Ajetumabi ṣe kí bá mi kọ orin yẹn. ẹ tí ì débẹ̀ tán toró tún kù. amiina ya allah. ntòsẹlẹ sáyé yín ni pé kò sí ń tẹ́ dù ẹ̀yin báyẹn dùn kan ẹ̀tọ́ yín ni wọ́n mú wá fún yín. àmọ́ pé járí bàbá pẹ́ járí bàbá pẹ́. bàbá ńgbà tẹ kẹjú ẹ pé ráyé bàbá ẹ padà di bàbá. kiramakumullah. alága fatama alága fatama alága fatama la járí bàbá. ubanduma járí bàbá pẹ́ járí bàbá pẹ́. kò sínú ọmọ kí ó kọ́. járí bàbá pẹ́ járí bàbá pẹ́. alága fatama alága fatama la járí bàbá pẹ́. má lu nǹkan a má lu nǹkan bí wọ́n á lu ẹ. bàbá ẹ ti wá wà láàrin ẹ ti kúrò láàrin àwọn kìnìún ẹ ti wá wà láàrin àwọn kòkò. hayyakumullah. àṣé ni kásẹ̀sẹ̀ máa sọ pé ìmáàmù àwọn ìmáàmù ẹ ti di ìmáàmù àgbà. wa ilal hamad. insha allah. ẹ dákun mo kí ẹ̀yin tó rí bẹ́ẹ̀ níkàlẹ̀ yìí mo kí ẹ̀yin òbí oní ṣáádà ó dùn mí pé ẹ gbọ́ wáàsí torí mi ò ṣe wáàsí fún yín o dókítà ti ṣe wáàsí àmì ẹ̀kọ́ rárá ẹ̀yin obìnrin lánàá nílẹ̀ ṣe mí jù ẹ gbọ́ wáàsí yẹn bẹ́ẹ̀ bá jẹ́ ọkọ obìnrin nínú ilé ẹ̀ baálé gidi tí ò ṣe láàbọ̀ tó ń ṣe é lé tí kò ṣe pé nìkan àánú obìnrin ó máa ṣe. àwọn máa ń sọ̀rọ̀ ara yín bẹ́ẹ̀ ti ṣe ìgbà yẹn lẹ́ ń pín ke ìgbà yẹn lẹ́ ń pín kí náà ń pín náà. agolo. ẹ̀ ń pọ́ṣẹ. ọṣẹ ìwẹ̀ kan ṣoṣo.
àìlẹ́ kí gbogbo ohun tí ó tán. Ibì kan ni mo gbàdé bí ẹ máa wo báyé ṣe ń yẹ̀yẹ́ obìnrin, gbogbo èèyàn tó bá sì dìde àti yẹ̀yẹ́ obìnrin yóò yẹ̀yẹ́ ara ẹ̀ mọ́. Mo wá gbà yọ̀ǹda gbàtọ́ ní bàbá ti dé, mo ní à ń lọ sí programu bàbá wa alájà àgbà sì gbọdọ̀ bá wa ń bẹ̀. Waasi tó bá ti kàn wá kí lágbájá ó máa ṣe salamu alaykum. Mo wá fẹ́ jáde nínú ọgbà yẹn, ó wá ṣe déédéé jáde àwọn obìnrin méjì kan. Àwọn tó wá tẹ̀lé mi láti sinmi wọnú àwọn adáhùn obìnrin yẹn dúró, àwọn obìnrin yẹn sì ń lọ wájú àwa tẹ̀lé wọn ni nínú ẹ̀tọ́ àwọn ló yẹ ká tẹ̀lé ká ṣáájú ká bọ́ takáwọ́ tó jáde. ọ̀nà pàwápọ̀ tí mo fẹ́ ló ń bẹ̀ ni pé mo wá ní mọ́tà àwọn tó fi wọ́n sílẹ̀ kọjá, ó wá ní olóbìn ilé ni wọ́n. Mo wá wojú ẹ̀ pé kí ni wọ́n ń pè lólóbìn ilé. Mo wá dúró, ó ṣáà lè gbé mi. Mo wá dúró káwọn obìnrin yẹn ó kọjá. Wọ́n kì í tẹ̀ wọ́n mọ́lẹ̀. Ó wá yà yẹn lẹ́nu láyé lẹ́nu pé wọ́n àtẹ àwọn tí ò tẹ obìnrin mọ́lẹ̀, àwọn obìnrin ni wọ́n ń tẹra wọn mọ́lẹ̀. Pàtàkì ẹ̀ sí ròde yìí tó náwó sí kè. Ṣé bóyá kó rántí pọ̀ mọ àwọn kan ló ń ṣe irú oríire báyìí. Olọ́mọ mẹ́ta wọ́n dẹ̀ ti wọ 13, 14, 15, 16, 17. Ó tí ì dorú jòkó yìí. Ọwọ́ wá ròde yẹn ó náwó sọ́sẹ̀. Ṣé ẹ kó lè gbá? Ọ̀rọ̀ yín máa ń jọ mí lójú. Mo sọ ní Gàmbàrí náà, àmọ́ ìbádùnmá. Ìlọrin, àwọn obìnrin Ìlọrin wọ́n máa kọ́ṣe wọn ni. Àwọn tàná, àwọn tìjẹta. Torí pé wọ́n dákẹ́ láàyè mẹ́ta. Ìrìn èèyàn tí wọ́n sì ń dákẹ́ láàyè mẹ́ta, ọmọ rẹ̀ ó padà sọ̀rọ̀. Tí wọn ò bá jẹ́ kí ìyá rẹ̀ ó sọ̀rọ̀, ọmọ rẹ̀ ó padà sọ̀rọ̀. Wọ́n bá tẹ̀ ìyá rẹ̀ mọ́lẹ̀. Gbogbo obìnrin tí wọ́n tẹ̀ ìyá ẹ̀ mọ́lẹ̀ nínú ilé níjẹta, àwọn ọmọ wọn ti padà gbé ìyá wọn dìde. Ṣé ìyá lé lọ́lọ́run fi ń pin ní àbálùbáríkà? Gbogbo àwọn obìnrin tán fòókọ wọn pè tán ti bímọ tí wọn ò fòókọ ọmọ wọn. Àlùbáríkà ti padà dé sára àwọn ọmọ wọn, wọn ò tó wọn pè mọ́. Hayyakumullah. Yóò wá bẹ lọ́wọ́ kó sínú wọn. Ẹ máa dákẹ́. Máa bá ń pè ń èèyàn dákẹ́ ni. Wọ́n máa wá pè tẹ̀lé, tán bá pè tán wàá wá ṣàdúrà lẹ́yìn ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ń ka alukuran èèyàn dákẹ́ ni. Tán bá kàn án délẹ̀ tán èèyàn wàá fi bẹ lọ́hùn. Gbà yẹn náà ń ka ìgbà yẹn lẹ́yìn pé oúnjẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni tọkọ ẹ̀ máa ń sọ̀rọ̀ kódà kó sọ ní tí ò dáa wàá dákẹ́ fún un. Mo kí yín púpọ̀, mo fi ìyá wa nímọ̀ ilé kí yín, mo fi ìyá wa ọlọ́pàá kí yín, mo fi ìyá wa tó jẹ́ ìyá ń bí tí àwọn náà ò lówó pọ̀ tá a lè fi kí yín, mo fi wọ́n kí yín pé wàá ilẹ̀ hamad. Insha Allah. Waasi òsì dákun jẹ́ kí n wo dókítà mínísítà tàwọn afáà nífa èyí máa ń ṣe ti Bọ́lá ìjòkó mínísítà ti Bọ́lá ó máa sanwó yóò máa ṣe ànàkùn láì sí fún mínísítà tàwọn afáà ní Akramakumullah. àti lásojú ń bẹ̀ àbá ẹ̀ ṣe pẹ́. Amina ya Allah. Ọ̀rọ̀ tí dókítà sọ laysa kullu baligin mi fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yín yẹn ni mo fẹ́ pápá ìyá wa yìí gbọ́ ni mi ní sọ̀rọ̀ lórí ẹ̀ máa lọ lé ni because èmi máa ń láìkí kí n gbọ́ wáàsí ju kí n ṣe wáàsí lọ. Ọ̀rọ̀ mi tilẹ̀ sọ ẹ sọ tiwọn ẹ tún wá sọ tàwa ọmọ kéwú tá à ń bà lọ́rin jẹ́ torí mi ò ní sọ pé tá à ń ba ayé jẹ́ ayé bàjẹ́ tẹ́lẹ̀ náà àáfàá lù mí tó bá bàjẹ́ àáfàá lọ́rin ni ó túnṣe. Ọjọ́ mi lójú pé ọmọ Ìlọrin tó jẹ́ àáfàá ààrẹ kọ̀kọ́ lára yín mọ́ èébú ló kù. Laysa kullu baligin bifasihi walakin kullu fasihin baligh. الكلام الفصيح ما كان وضع المعنى سل نفس جيد سبك وأن تكون جرية على القياس صرف
bayinatan fi manaha mafhumatan asbatan salsatan tó bá pàdé àwọn alákẹ́dẹ́ báwọn sọ ọ̀rọ̀ ńlá lẹ wí ayé ńlá sì lẹ ti sọ àwọn èèyàn ńlá sì gbọ́ àmì sí ẹyọ kan ní fi tẹ̀lé bisimilahi rahmani rahim suma ọ̀rọ̀ sínú alikitaba. thumma awrasna alkitaba alladhina istafayna min ibadina. tẹ̀jídìní lóní wí. faminhum zalimun li nafsihi. ẹ̀yin àfa àkìlẹ̀ fẹ́ sayédà. wa minhum muqtasidun. ó sínú sẹ́yìn tẹ́lẹ̀ wọn kà fowó kun ni kí ló dé tá fowó kun tẹ́tẹ̀ ń ṣe èrè. wa minhum ayakumullahu. ẹ tẹ wá lówó ọ̀hún náà gbàtà ń bọ̀ akọjá níbi kan wọn á ní kọ́ ọmọ dúró sẹ́mi kọ́ ájọ yín ni wọn á ní ilé yìí ẹ̀yin tẹ́ ń fowó ṣe fáàrí ẹ lọ owó kún fáyà kún ilé yìí wọ́n mú mi wá bẹ́ẹ̀ ní nǹkan bí ọdún 5 sẹ́yìn pé wọ́n fẹ́ tà property yìí àwọn ọmọ tó wà níbẹ̀ tájọ wà náà kọ̀ wọ́n mà wọ́n á ní wọn àti ìrì tàdé ní èèyàn ńlá kan ló kọ̀ rétè nígbà tí wọ́n fi kọ́ nílọrin yìí kò ṣírò ẹ̀ kò ṣírò ilé ẹ̀ ti mọ ẹ̀yin tẹ́ dá nǹkan mọ̀ ẹnìyẹn wá parí ipa òka láti lè lò ó mọ́ ní wọ́n á wọ èèyàn tí ó lò ó ní ẹ̀ta wọ́n wá rí ta ọwọ́ ni ó dáa ẹ̀fọ́ bíi ẹ̀sọ́ di kéékèèké táwọn wọ́n tún sọ́dà bẹ́ẹ̀ náà ẹ̀rú ń bá àwọn èèyàn wọn lè gbé tẹ́ ẹ bá lówó ṣe bí n tẹ́ fi ṣe nù. àwọn tí wọ́n á pè láàfà mẹ́ta ni wọ́n kò sí ọ̀nà téèyàn lè gbà láyé tó bá fi jẹ́ àfà ẹni ire ní ọlọ́dọ̀ ọlọ́run tó bá wúwo ẹni ire ó disappoint ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ipò kẹta làwọn àfà wà. Anas bin Malik ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run gan kílẹ̀ rẹ̀ ó láwọn àfà ipò kẹta ni wọ́n wà. Shahidallahu annahu la ilaha illa huwa والملائكة وأولو العلم قائما بالقسط. ipò kẹlú lẹ́wà. Anas bin Malik náà wá sọ pé anabi sọ fún. Sallallahu alayhi wa sallam. anabi ní Allahu ajiwadul ajiwad ọlọ́run nìkan ni ọlọ́rẹ. wàá ní hajjuwadu waladi Adama èmi anabi mo tún jẹ́ ọlọ́rẹ nínú gbogbo ọmọ Adama ó di mélòó. méjì. ó wá ní wa hajjuwadu min ba'di ẹni tó tún jẹ́ ọlọ́rẹ lẹ́yìn mi rajulun atahu Allahu ilma fanasarahu àwọn àfààní. yakumullah. kí ló dé tọ́lọ̀ ń sọ yín dáa fáà tán tẹ̀ ń ta ayé mọ́lẹ̀. ṣé báwọn kan ni àti wọ́n pe wá sí i ó jọ mí lójú pé ok afa yìí tún ráàyè kọ́mọ́nkẹ́. ẹ̀yin tá ẹ ní tí wọ́n fi ìmọ̀ tí wọ́n fi sẹ́yìn lọ́sọ̀ọ́ táyé wá ròyìn pé ẹ̀yin lẹ́ẹ̀ táyé ṣe kí a lè wá dà yìí awrasna al-kitaba. thumma awrasna al-kitaba alladhina istafayna min ibadina. àwọn tí wọ́n jogún tíra wo ni Al-Qur'ani ni. faminhum zalimun li nafsihi. ọlọ́wọ́ kílẹ̀ ara rẹ̀ ó lọ́lọ́bùsí ń bẹ́nu wọn ṣé wọ́n fẹ́ yà bẹ́ẹ̀ ni. ntàkàsí ọlọ́run ti pọ̀ jù ó lè parọ́ ó tún lè ṣe sìnà tó wúwo amalẹ̀ sìnà ni ọ̀tọ̀ èyí tó tún wá wúwo tún wá kùn lẹ́yìn ní ọtún wá mutí lẹ́yìn ní ọtún wá ń da agbolé irú wọn ni kánà ló dúró lágbolé pé ta ló tú ọ ẹ wọ̀rọ̀ tó dọ̀tí. ó là fa lòun kò sí tó wọn mọ̀ tó bá mọ Ọlọ́run ni ò ní wí bẹ́ẹ̀ alimuti alimani hàn
ó fún ọ ni ó lè gbà. alábòsí wà láàrin wọn. wàmí ni muqtasidun. àkejì nínú àwọn àfáà ni muqtasidun kò ní ṣàbòsí kò sì ní ṣeré. tó bá dọ́dọ̀ àwọn tí ń ṣàbòsí yóò bí wọn yóò ní àmọ́ bóyá tí ń yìí dáa. irú wọn ni wọn kì í sóògùn tó le àmọ́ wọn á tẹ́wọ́ lò ó. pé kí lẹ ní. muqtasidun. farabalẹ̀ láti kí lẹ ní muqtasidun ni. tó bá ní nǹkan fi ṣe kínní yẹn ò dáa yóò ní tọ́lọ̀ wọn bá kọ yóò kọ sọ́run ẹni tó ṣe. ìwọ tó lò ń kọ́. lọ́dàn wò sẹ́ńtúrì tá a wà yí àwọn afáàná ni. wọ́n darẹ̀ láàmú. kò sì sí àṣírí tá à ń lò àwọn tó bí wa ní òjò pa àwọn náà sọ fọlọ́ ń gbé kójú ọmọ pa wa mọ́. ẹ o kún fáyà kún ni mo béèrè púpọ̀ lọ́wọ́ ajé túmọ̀ bíi mo ní bó o náà rí tán fi rí bíi ṣiṣẹ́ ń bẹ̀ ń gan wọ́n wá ń júwe bí tí bàbá wọn ti ń bọ̀ wọ́n ti ṣiṣẹ́ tó iṣẹ́ wo ni kó wá sí kalẹ̀ fọ́mọ. àfọkọ̀ ńlá àfilé ńlá àfasọ́ aṣọ ńlá aṣọ tí mo wọ kéèyàn kó sẹ́sí irú aṣọ yìí kẹlẹ̀ làkúkú lálà wájú àtẹ̀yìn ẹ dákun kó lẹ́sìn mọ́ gbádùn ẹ̀ rẹ alẹ́ ẹ̀ kó fáàrí irú bá dún wọn ni tẹ́ ẹ̀ pa Àbújá tó tún mú àlìkínbà fún bàbá wa lo gbogbo ẹ̀ náà àlọ́ burú èmi orí ń tá a bá lò tó burú ní sẹ́ńtírì tá a wà yìí àjọ lónìí àmọ́ kì í ṣe fífà ẹ sì máa gbé pamọ́ díẹ̀ díẹ̀ ẹ̀yin náà ní ẹ̀ jẹ́ káwọn ọmọ kí wọ́n lálàáfíà mọ́ bẹ́ẹ̀ kọ́lé ẹ̀ fi hàn bẹ́ẹ̀ jẹ́ ń gidi ẹ̀ fi hàn bí wọ́n ra tíkẹ́ẹ̀tì fún yín tó jásí pé business class ni wọ́n rà ẹ̀ fi hàn ẹ̀ pààyè ni àwọn tí ń bọ̀ ẹ̀mí wọn máa ru àwa rèé o à ń tí ń lọ mo ní síbò kí lè fẹ́ sọ mídíà dà nínú ìlú tí wọn ní fún ní físà hajj yìí tó di ilé físà rẹ̀ díẹ̀ Nàìjíríà jẹ́ kan kí ló fà á social media ní ìwọ́n tó dirun tó sì wà nínú ráàmù tó tún wà ń larí mọ́ bẹ́tìlá àti kíkẹ́ Ọlọ́run o kí ẹ̀ máa sọ fọlọ́run kó nídìí o ma sẹ́ni pé kí n tó ń dàrú ládùúgbò tọ́lọ̀ ń fẹ́ yẹjú níbi tá ti sọ̀rọ̀ tí sẹ́ ìtọ́ wo ni wọ́n máa fi gbó ọkọ̀ wọn náà tẹ́ ń pè bẹ́ẹ̀ náà bí ọkọ̀ àwọn tí jagun báyìí kò rẹ́lífàǹtì mọ́ bẹ́ẹ̀ rọpò tó dáa jù láyé lẹ́ni oṣù mẹ́ta náà ní gbádùn ẹ̀ ẹ bá ti wà á lọ tẹ wà á bọ̀ ẹ kù náwó afáríbidé tí kò tún wá dùn ó tún wá wà á lọ ó tún wá wà á bọ̀ ha ẹ̀mí yóò lò ó tún wá wà á lọ ó tún wá sí òsì ẹ̀ sí ẹ̀ ẹ̀ dà wá là. ibi nìkan lẹ ti lọ́nà wà ní. sẹ́yìn níbo mi tẹ́ gbà ni. bẹ́ẹ̀ lu aago ẹni dìsáínà ni ẹni tí ò lọ sáínà wa ń kọ́ bẹ́ẹ̀ dé fìlà ẹni tẹ́ǹgẹ̀rẹ́ ni ẹni tó wá dé bá fún kọ́ tí ti pọ̀ jù a sì ń sọ ọ́ dàbí àwàdà torí pé ẹ̀yin náà la yóò gbọ́ ara yín la yóò ti kọ́ ẹ má jẹ́ kẹ́mi àwọn èèyàn máa gbóná ń ti gbóná jù táwọn ọmọ kékèké tá ń bọ̀ tá ń kọ́ yìí fi wá ń sọ pé àwọn ò gbọ́dọ̀ máa lówó sọ yẹ kó lè rí bẹ́ẹ̀. tọ́ba rí bẹ́ẹ̀ àfa wa kún fàyà kún. àmì ni wọ́n sábì kú bil khayrati bi iznillahi. tí bàbá yín ṣe ni ẹ lọ wò a máa ní kí ló mú yín ṣẹ́kù báyìí iṣẹ́ bàbá yín ni. ẹ má jẹ ntàn yín
bàbá yẹn ni wọ́n mọ tó lé táwọn ṣe kọ́lọ́run sọ pé ń sẹ̀sán ẹ wo yẹn tí wọ́n ń wárí fún yín lẹ́nìí ọlọ́run wá ní kéèyàn ó jẹ́ sábìkún bẹ̀lẹ̀ àìrọ́t bẹ̀ ìsìnláhì afẹ́ bẹ́ẹ̀ ni nínú pa afẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà wá ń ṣe yìí torí pé àwọn ọmọ tẹ́tà máa bí láyé ọ̀nà mẹ́ta ni sábìkún bẹ́ẹ̀nu ọmọ tí ó ju àwọn tó bí lọ bí bàbá tó bí yín ṣe jíṣẹ́ tó ládùúgbò ilóòótọ́ wọn ò hàn tó báyìí ẹ wàá dákẹ́ ẹ tún wá sọ pé bí bàbá yín ti ń na bọ̀ lẹ́yìn ní òun nà kò yẹ kẹ́ máa bàbá ẹ yẹ ká máa gbúrò yín ni inú bàbá àlífà yìí àlífà tí mo máa kí wo bàbá rẹ̀ kọ̀ ẹ máa yọ ọmọ kí wo bàbá ni ta ló lè sọ yé wọn. síbẹ̀ wá pa ipò tí bàbá yín rẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá jòkó lórí sí àbàbá yín nílé àyájẹ àgbà bàbá yín máa wá látọ̀run wá jòkó ń bẹ̀. àwọn ẹni rẹ wọn kì í kú bálẹ̀ ayé àwọn ìdàrọ́ bí yorùsàkú wọn ló máa wá lo nǹkan rẹ̀ wọn tó jọ máa fà tó mójútó sẹ́. kọ́lọ̀ wọn á ṣe bẹ́ẹ̀ fún yàn. zalika huwa al-fadlul kabir. mo láìkì ẹ fine ẹ hands tọ́mọdé ẹ hands kò ń ṣe láwọ̀ ìwà ni tẹ bá lè bá mi wí mo rí pé ti fún wa ní owó ọpẹ́ káwa ní wa sọ̀rọ̀ ọpẹ́ sínú ayé yẹn lórí ahọ́n bàbá owó àfáà tí máa ń bẹ ń bí ni bàbá yọ̀ǹda kó bá wa wí ẹ̀yìn bá ń dúpẹ́ oríire ó máa lékún ni ibi báyìí ò ní gbà yín mọ́. amiina ya Allah. fún àánú ọlọ́run. amiina ya Allah. wáyé pé ń tí àwọn tó bí yín bọ́ lọ́run sọ ni pé àdúgbò yín náà làwọn fẹ́ tálíkì àmọ́ òfin dé ajásí pé ọlọ́run máa gba gbogbo ayé yín lọ fún yín. amiina ya ọlọ́run lè Allah. ṣe bẹ́ẹ̀. insha Allah. ilẹ̀ 2.5 wọ́n lè ní tọ̀ sáfà ló fẹ́ ra ẹ lọ tán 25 million. mo ní irú ẹ̀ mo rí irú ẹ̀. mọ́sálásí wa ni wá jẹ bàbá àdínní ó ní ń jẹ torí kí ló dé tó jẹ ó lóun máa mutí òun ló sì nílẹ̀ tó pọ̀ yìí. àwọn àpèrún yóò ní á ní ńlá ọlọ́run wá ní òkè ta díẹ̀ ń bẹ̀ ó wá ní mo fẹ́ ta ilẹ̀ plọ́ọ̀tì mẹ́ta àmọ́ ẹ má jẹ́ kí àwọn àfa yẹn gbọ́ o ẹ bá ń sọ fún àwọn èèyàn ń gbòòrò wọ́n sì wá ná wọ́n nílẹ̀ yẹn ojú 40 million lọ wọ́n sì sọ pé òun fẹ́ ta 75 èyí náà wá ní ẹ wá ibo kan lọ kí ibo yẹn wá ná ṣìkèdú fókọ rẹ̀ rà tí ṣìkèdú bàrà tẹ wá padà ta fún abdulrahman ayakumullahu. ó kàn padà wá rí pé yín náà lẹ́ padà ń dìde ń bẹ̀. zabiku. adásípẹ́ tó wáyé pé má jẹ́ mu ọlọ́run lára bàbá yín ni pé yàyín náà ni ó ti máa jíṣẹ́ ọlọ́run máa fẹ́ yàyín lọ. amiina ya Allah. ẹ̀yin wúmu ẹ̀ sàmí ni àmín. ọ̀rọ̀ kékeré yẹ sàmí. àmín. ẹ káàárọ̀ ẹ káàsùn ẹ káalẹ́ gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ni Sakamel Ọláyínká tí mo jẹ́ aláṣẹ àpàṣẹ olùdarí Autosnap photography. Mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin bọ́dà mi sísítà mi àti gbọ̀nyẹ̀jú tó ń wò mí kíkẹ́ ìjọ tó lọ́kẹ́ bá subscribe sí Autosnap photography TV channel ní YouTube. Àwọn abẹ́rẹ́ tí máa rí àwọn Islamic lecture tẹ́ tí máa rí ìwò tẹ́ máa kọ́gbọ́n bíbẹ̀ tẹ́ máa rádùn àti tẹ́ máa gbélé ayé tẹ́ máa rí bẹ́ẹ̀ bá mi subscribe sí Autosnap photography TV channel ní YouTube wa.